ẹ ṣe àdúrà òkú màmá yín wálé tí mo fi wá ní ẹ sọ pé sọ́ọ̀rì tẹwálẹ̀ lè sọ sọ́ọ̀rì ìdí tẹ mú wá bẹ́ẹ̀ lè fi sọ sọ́ọ̀rì yẹn kó fẹsẹ̀ nílẹ̀ ibi ìlẹ̀ sọ sọ́ọ̀rì nítorí pé mi ò ṣe wá sọ fún wa táwọn afọ́lẹ̀ bá rí sọ fún wa. ibi tí ẹ fẹ́ ti sọ̀rọ̀ nú nígbà tẹ́ ti gba máìkì tẹ́ gbà pé ẹ fẹ́ sọ̀rọ̀ ní nígbà sọ ni pé mi ò ṣe ọ̀rọ̀ tó jáde lẹ́nu mi ní ìbáwọn àfáàwí àwọn àfáà ló ní èmi mo ní hàn ìbáwọn àfáàwí lọ́rọ́ bá tán ṣe sọ́ọ̀rì ẹ̀lẹ́tì yẹn bí ọ̀rọ̀ nù. ọ̀rẹ́ lọ kánjọ́ mi ní láfíwáyé ní wọ́n fà á ti wúrú ògòlù ọ̀rọ̀ kánjọ́ mi ní máa dá wàhálà rẹ̀ ẹ̀wọ̀n kan bó ti dá wàhálà rẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn àfáà ọ̀rọ̀ jáde lẹ́nu yín ni ẹ̀yin dẹ̀ ti wà nínú ipò ẹ ti wà nínú ìjẹ́ èèyàn ńlá tó ṣe pé tó bá ti sọ̀rọ̀ ayé máa gbé ayé máa gbà àbọ̀yá àtọ̀ká kálukú wá lù sórí bíi pé ẹrù ilé wọn ni wọ́n lù. ọlọ́mọ ọ̀fẹ́ rán ọmọ ènìyàn náà bá òfò òkọ́ ọ̀rọ̀ òsì mẹ́ta tó bá sọ̀rọ̀ wọ́n ní ọgbọ́n díẹ̀ àbọ̀ díẹ̀ lọ́ba ti ń tò ní. ẹ̀yin fúnra yín nílá ni nínú ayé ẹ gbọ́dọ̀ máa rántí Ọlọ́run gbogbo gbà nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ gba adé lẹ́wà ọ̀tọ̀ ní pé ó rádé ni ọ̀tọ̀ ní pé ó gbadé sórí ọ̀tọ̀ ní pé ó ṣiṣẹ́ adé olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú aṣọ ńlá ni wọ́n gbé wọ̀nyí aṣọ tẹ̀lé gbọ́dọ̀ fi yílẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ kẹ́ tó débẹ̀ wọ́n ṣe dáadáa wọ́n rìn dáadáa wọ́n sọ̀rọ̀ dáadáa wọ́n hùwà dáadáa irú wà dáadáa bẹ́ẹ̀ lábẹ́tẹ̀ ilé òwú ọ̀rọ̀ adé ìfowópamọ́ kà fún yín dáadáa tẹ́wà di ultimate ẹ bá ń pín wá sí ni ìyẹn jọ ń gbọ́ àwọn ọmọ mi sí wọn mo sì lẹ́ díṣẹ́ nǹkan mẹ́ta lọ́wọ́ fẹ́ fi òkú ìyá wọn sọ nígbà yìí wọn nǹkan mẹ́ta. bí òbí ẹni bá kú Ọlọ́run máa ń sọ ọ̀rọ̀ torí gbogbo ẹni tó bá ní òbí láyé nǹkan méjì ń bẹ tó ṣe pé wọ́n máa bẹ Ọlọ́run lórí gbogbo ẹni tó bá ní òbí láyé tóbi rẹ̀ dàgbà tóun náà dàgbà bá wọn kò tí ì kúrò láti kú. Oníjọ́ táwọn òbí rẹ̀ bá jáde láyé ká tó kí pé má dàla congratulations kúrò láti kú ayé báyìí ó ti kúrò láti kú ọmọ. ìyá ní lé ní 100 years orí ilé láti fún yín ẹgbẹ̀gbẹ̀ àwọn ọlọ́run ní bẹ́ẹ̀ nílẹ̀ sí wọn àwọn kọ́ni wọ́n sí ọlọ́run bá tó bẹ́ẹ̀ ó dẹ́ pé ìyá yín ló sin ọ̀tá yín láti bọ́lọ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ á kí wọn náà ní pé ká rọjú àánú ọlọ́run ní pé kí ọlọ́run sin ìyá ẹ̀ òbí ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kẹ̀ẹ́jì gbogbo ọmọ tí òbí ẹ̀ bá wà láyé kò tí kú ọlọ́mọ àlè má pàtó ìyá ẹ̀ ìjọ tí ìyá rẹ̀ bá kú láyé ló bá kú ọlọ́mọ àlè tó gbé ìyá rẹ̀ lè pè lógìkì tó bá orúkọ bàbá tó lóun kọ́ ní orúkọ rẹ̀ bàbá tó bí ẹlọ́dún sórí káníkà tó wà nísàlẹ̀ ilé wa òun gbọ́dọ̀ ní bàbá rẹ̀ ẹ bá pé tí ìyá sí ìyá rẹ̀ pè tó sọ bẹ́ẹ̀ fún ọ ṣé ojú máa ń tì ọ láti bàbá rẹ̀ hàn ó ní bàbá rọ̀. jẹ́wọ́ bí sọ́wọ́n tẹ̀ ẹ́ pọ́n sí ní wọ́n tẹ̀lé ìyá tó rọ̀. ẹ̀dá tẹ́lá wa bá kó ilé. bínú títí sọ̀hí ìlú nábùlì. oríire tí mo ní àtẹ́lá wa ní kó orúkọ bàbá tó lọ láti jọjọ́ náà lọ sí lóde yìí. ìyá rẹ̀ wà láyé bàbá rẹ̀ wà láyé wọ́n sọ fún ọ pé ajé ọgbẹ́ ni o. ajé ọgbẹ́ ni. àwakọ̀lá ni ọ. kí ìyá rẹ̀ sọ fún ẹgbẹ́ rárá o bàbá rẹ̀ kọ́ ni ojú tí mo láti sọ fún ẹ látọ̀dún yìí ni o. ó ti lákàtà gbogbo nísìn. àmọ́ ti ní láàká ìjọ ìgbé ní sí ó mú mara ní àmúmára ní sójú ẹ̀. akramakumullah. bàbá rẹ̀ kọ́ nù. ó gbà fọ́nà náà ní kí ló ṣe ṣáyé wà parẹ́ ni. ó ní ilé náà ni wọ́n ní wípé ìkan mẹ́ta lọ́wọ́ fẹ́ dráìfù jáde fún tẹ́wọ́n di ultimate. àyẹ̀wò number one ọ̀rọ̀ bẹ́tẹ̀ súnmọ́ òun jù báyìí lọ. bẹ́tẹ̀ fi inú kan àyà kan ọkàn kan ìwà kan ọlọ́run fẹ́ tẹ́ fi sin òun. ọlọ́run fẹ́ tẹ́ gbà fóun tó yẹyẹ ẹlọ́mù mímọ ẹjẹ́ mùsùlùmí tó yanjú ọgbọ̀n kan tẹ́lẹ̀ bá máa ṣe nínú ayé ẹjẹ́ tó jẹ́ tọ́lọ́ mi tán no ọlọ́run ti gbé ní ẹgbẹ́ ẹgbẹ́ ilé ó ti fi ń ṣe lídà lórí àwọn èèyàn gbogbo lídà tẹ́ bá láyé ọlọ́run dá wọn lájẹ́ fún yín nítorí kẹ́ ilé nítorí lídà tí kí lídà tí yín kó lè wú tọ́ba ní olórí àgbà nílẹ̀ Yorùbá wa tó kárí ayé nọ́mbà wọn lẹ́wà náà ẹ̀dẹ̀ nílà káyé lóye ẹ lè sọ ìkan for something years 50 years ago iṣẹ́ tẹ̀ ṣe òun ló fọrí ilé tẹ́gbà yìí káwọn àbáwọn péjọ sínú ayé yín oore ńlá ni nínú ìṣẹ̀dá yín oore ńlá ni nínú ìṣẹ̀lí yín kan pé tì yín àlùbáríkà tó láyé yóò sí ayélujára àlùbáríkà wọn kókòrò àyìn wọn kókòrò àyìn ìjọ sínú ilé yín ó yẹ láyìn ọlọ́run fẹ́ sí inú tó kàn tẹ̀mí ó fẹ́ fi ká mí kú that is number one èyí tó lè mú ọ̀tá rẹ àti ọ̀rẹ́ rẹ tí wọ́n dàpọ̀ sínú yàrá kan náà ta fa ìbànújẹ́ sínú ayé ẹ̀ ó sàkó bẹ̀ ní nítorí pé ọmọ ènìyàn nìyẹn wọ́n nílé bàbá mi lẹ̀ wọn lọ́bẹ̀ ilé ìyá mi bẹ̀ wọn lọ́bẹ̀ ilé mi ni wọ́n wá no ibi báyìí náà wá ganu sí wọ́n wá ganu sílẹ̀ yẹn kì í ṣe pé wọ́n fẹ́ wú àwọn àfa tó gbogbo àwọn àfa àkọlù ṣe ibú lọ́dọ̀ wọn ìyá gbogbo wọn tó bá àfa àkọlù ṣe ibú lọ́dọ̀ wọn. gbogbo àfa àlọ́ sórí ibú lọ́dọ̀ wọn ni nígbà tí ìyá wọn kú ni wọ́n lọ sọ́dọ̀ ṣé Suleiman Farouk náà yẹn máa ń da ara rẹ̀ àwọn kú gbọ̀ngàn téèyàn sì yá ẹ̀ lóòótọ́ ìyá yẹn ń sọmọdé àgbàlagbà ni wọ́n bẹ́ẹ̀ ni kò sì sábúrú nù pé wọ́n lọ pé ìwọ̀ tó ti wà nílẹ̀ kí wọ̀ ní o tó gùn ìtumọ̀ ìjẹ́ ènìyàn àtọmọlúwàbí tọ́jú sọ pé èyí sí ọlọ́run bẹ lára ilé ìtumọ̀ rẹ̀ nígbà tẹ́ni wá gbé yín pé wọ́n wá ganu síbi tó wá di ọ̀rọ̀ wá di ọ̀ràn alìkàlámù kàlámù wákìlámù ọ̀rọ̀ á máa rọ̀yàn lọ́rùn á sì máa rọ̀yàn lọ́rùn. àwọn bàtà tó wá di ọ̀rọ̀ tó ti di ọ̀ràn ẹ̀yin náà wà mú ní pàtàkì wà ní tàkú síbi pé mo wí náà nù rárá o. ọmọ ènìyàn nígbà pé ní iye ọmọ ènìyàn ní ká pé èèyàn ká fọ aláṣọ báyìí kó sì padà kọ́lá tí ènìyàn bá fọ aláṣọ tó bá rántí irú ìjọba ènìyàn tó jẹ́ ó ti kú èdè yẹn gidi ó ti di nǹkan mi. ṣé ẹ sọ fún wa sí pé olóríire ọmọ tó wà nínú ilé káyọ̀ má kí kókó ire ilé bàbá mi wọn ò lọ bẹ̀ kò sólóríire níbẹ̀ mọ́ tó yàtọ̀ sí yín ni.
ilé ìyá mi wọn lọ́bẹ̀ kò sí olóyè tí wọ́n lè lọ bá bẹ̀ mọ́ tó yàtọ̀ sí yín ní gbogbo olóyè tí ń bẹ nílé bàbá yá àti ìyá yín abẹ́yìn ni wọ́n wà ní. jẹ̀wọ́ ọ̀pọ̀ ọmọ yìí ìwọ̀n àwọn mùsùlùmí sì ní wípé tí òkú bá ti kú tó jẹ́ òkú mùsùlùmí ìtìbáàrù ìjà náà yìí sí a gbọ́dọ̀ tẹ̀lé òkú káwò láṣìírí káyìn mọ́lẹ̀ kákìrùn sí láà nígbà tó bá ti di wípé òkú mùsùlùmí kú àwọn wo ara wa pé àṣekálọ àbí amálọ ó ti di nǹkan níbàámu yẹn ṣẹ̀sì mọ́ Allahu Akbar. kì í sí pé mọ̀ kì í sí pé ẹgbẹ́ gbọ́ àwọn àfa no kì í sí pé ẹgbẹ́ gbọ́ àwọn àfa ó ṣèṣì jábọ́ lẹ́nu yìí. àdébọ̀ Muhammadu sallallahu alaihi wasallam olóyè ọba bá ronú sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí dáadáa. ọlọ́run sọ̀rọ̀ kan fún Ànábì sallallahu alaihi wasallam la ajma'u ala abdi khawfayni wala amrayn. nǹkan méjì ń bẹ tí ìlérè fún ẹrú mi láyé kí wọ́n á kó méjèèjì fún yóò mú kan ní méjèèjì. àkọ́kọ́ ni pé ó ní man khafani fi dunya amantuhu fil akhirah. sallallahu alaihi wasallam. wa man aminani fi dunya akhaftuhu yawm al-qiyamah. sallallahu alaihi wasallam. ó lè láyé fún òtún ọ̀run ẹ má fẹ́ lu ayé pẹ̀lú ọ̀run yóò fi ọlọ́run lu ayé ni kó tó gba ìdájọ́ ọ̀run dáadáa. àmọ́ àlọ́ bó ti wọ́n lá lò bó ti wọ́n lò láyé ó tún wá lọ lò bẹ́ẹ̀ lọ́run irọ́ ló pa. bó bá lò bó ti wọ́n láyé èlé lò bẹ́ẹ̀ lọ́run. torí pé ìdájọ́ ọ̀run ọba ayé kọ́ ni ó da. ìdájọ́ ọ̀run àwọn tó ń dájọ́ láyé kọ́ ni wọ́n da. ẹ̀san ọ̀run àwọn tí wọ́n ń fún ìyẹn lẹ́san láyé kọ́ ni wọ́n sọ̀sẹ̀ tọ̀run. àyẹ̀kùn náà àwọn tí wọ́n ẹni tí ó dájọ́ ọ̀run ẹni tẹ́lẹ̀ kan ò lè báìbù ni. nínú ti kí wọ́n sọ yìí ní lọ́bùsì yìí láàárẹ̀ tàbí àjẹ̀dá nínú ti kí sọ yìí láàbùsì láàárẹ̀ tàbí àjẹ̀dá wọ́n ní máa sọ́fà ní fìdúnì mọ́nà àmìnà ní fìdúnì ya àkọ́tùrú yọmọ ìkìyàmà ẹni tó bá sọ ìyàbalẹ̀ sí àwọn ọlọ́run tó sọ pé kò sí tá a ṣe nínú ayé ọlọ́run nínú àwòrán tó bá ti lọ́run máa dẹ́gbà ọlọ́ máa fẹ́ra ẹ̀ á gbọ́n ara ẹ̀ ẹ̀wọ́ pààyà ẹ̀ á já á mọ̀ pé òun kọ́ lòun láyé òun kọ́ lòun lọ ọlọ́wọ́ àgbọ̀ tí ẹ bá rántí gbogbo ìlú sọ́ọ̀lì ẹ̀rọ kan jọ mi á máa gbani lọ́wọ́ ikú àgbàlagbà nínú àwọn àgbàlagbà ní K1 the ultimate ẹgbàgbé ẹ̀ tọ́wọ́ mi bá wà ní ẹ̀dá yẹn dúẹ̀ ọmọ sí ikọ́ ọmọ àtijọ́ ni grandfather ni not father grandfather ẹni tó ọmọ rẹ̀ ti ń bímọ nínú ayé ẹni ọlọ́run fà lọ́wọ́ sókè ní K1 àmọ́ báwọn ti fà ní lọ́wọ́ sókè tó ẹ bá jọ̀gá lórí àwọn akọ́lọ́ jọ̀gá lórí ẹ gbọ́dọ̀ wo bí tẹ́ ẹ dé mú ẹ wà máa wo bí tẹ́ ẹ lọ ẹ̀yin ti kúrò nínú ayé kan tẹ́ bá wò pé nínú ayé yẹn lẹ ṣì wà ayé yẹn kọ́ o ayé wo ní tó bá wù mí ní sọ tó bá wù mí ní ṣe ẹ ti wà nínú ipò ẹlẹgẹ́ yẹn ẹ gbọ́dọ̀ ṣe má lè gbàgbé nínú oore àwọn ìwà tó dá ọ̀rọ̀ tó dá ìṣe tó dá ìta ní ìlọ́wọ́ nínú yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ lórí ọmọ ọba tilẹ̀ ìjẹ̀bú ló máa pa níbi tí ló fi lè yá. Number 2 nínú iṣẹ́ tẹ̀ ń ṣe ọlọ́run ní ìdíyìn bẹ̀ láti tó ó dánmọ́rán. iṣẹ́ tẹ̀ ń ṣe náà níbẹ̀ nǹkan fújì torí pé àwọn èèyàn ní àrámù ni orin kíkọ kì í ṣe àrámù àwọn tí wọ́n kó sínú ẹ̀ ló sọ di àrámù. Orin kíkọ kì í ṣe àrámù àwọn tí wọ́n kó sínú ẹ̀ ló sọ di àrámù. orin táwọn kọ́ta ní ṣe wá sí ìṣe lórí ṣe bá wọn kọ́kọ́ ní tí wọ́n lùlù sí ṣe lórí lòun náà in tó sọ orin kíkọ di àrámù ni ijókíjó ìlúkulù ìsọkísọ káàmà fọyẹjó káàmà fìdíjó bẹ́ẹ̀ bá gbé wọ́n ní kọ́ ọ̀rá fẹsẹ̀ lájó díẹ̀ díẹ̀ ọ̀yẹ̀ níwájú ẹlòmí ò rí nǹkan kan wo abẹ́yíjó ẹwọ àwọn olórin tí wọ́n kọ yẹn láti yẹ ìmọ̀ bí wọ́n ṣe ní ìsìn yóò torí gbogbo civilization ti gbà ìmọ̀ bí wọ́n ṣe ní ìsìn tó bá fẹ́ kọrin wọ́n wá kọ́ àwọn obìnrin méjì àbí mẹ́rin tó mọ jọjọ wọ́n wá tò àwọn méjì sí ẹgbẹ́ ọ̀tún báyìí wọ́n wá tò àwọn méjì sí ẹgbẹ́ òsì àwọn èèyàn wọ aṣọ káṣọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jó ìjókító olórin náà máa kọrin ìyẹn túmọ̀ sí pé tọ́ọ̀ bá ní gbọ́ mi tọ́ọ̀ bá ní wò mí ó máa wo àwọn tí mo kó sí ìwádìí. nínú ti jẹ́ owó sọ ní ìlú lọ́kùsì ńlá ẹ̀ta náà ti bẹ̀ fún ọ. bẹ́ẹ̀ni náà. inú ti jẹ́ sọ ẹ̀ẹ́nà gómìnà àwọn tí wọ́n lẹ̀ ọmọbìnrin tí wọ́n kó síwájú wọ́n máa jó nígbà tí wọ́n gbàgbọ́ ọkùnrin tí wọ́n máa jó nígbà tí pé táwọn bá jó nígbà táwọn jó yìí ayé àwọn pàkẹ́tẹ̀ yìí. wọ́n bẹ̀rẹ̀ jó yóò ní tó sọ fún ẹ̀dí àlámù náà nù àwọn yìí nǹkan mọ̀ lọ́rọ́ ni níbi iṣẹ́ yín ọlọ́run fẹ́ lò yín ní irinṣẹ́ ẹ lọ tó ẹ̀yin lẹ́lẹ̀ tó kò sẹ́ni tẹ́ máa pè tí ò ní dáwọ́ abẹnitẹ́ bá pè kò sẹ́ni tẹ́ máa pè tí ò ní dáwọ́ abẹnitẹ́ bá tẹ̀ ẹ sọ ẹ ní foundation tó dáa ẹ sọ̀rọ̀ tó dáa kalẹ̀ ẹ kọ́ àdìsí tí yín nà kalẹ̀ ẹ jẹ́ ká mọ̀ gbogbo ìmọ̀ràn tẹ́ fún àwọn èèyàn gbogbo ẹ̀ là ń gbọ́ ẹ sọ̀rọ̀ tó dáa tẹ́ ẹ bá pàdé yín tó dúró tì yín wákàtí kan 30 minutes tó bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu K1 wàá mọ̀ pé ọlọ́run fún wọn ní làákàyè tó pé ọlọ́run fún wọn ní ìmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó mọ́ tí ń sọ ní. àmọ́ ìdí èèyàn ló gbé yí ìdí èèyàn ti gbé yí ẹ̀tẹ̀tẹ̀ padà ọ̀rẹ́ ẹni ọ̀pọ̀lọpọ̀ bá ní sọ̀rọ̀ ti máa ó gbogbo èèyàn ló mọ̀ pé Sheikh Suleiman àáfà yìí ni kí ló dé bá àfáà yìí bá ní sọ̀rọ̀ ti kódà bẹ́ẹ̀ jẹ̀bi ẹ sọ pé sọ́ọ̀rì bẹ́ẹ̀ sì ní sọ́ọ̀rì ẹ sọ pé ṣe mi ò ṣe mi ṣe bọ́ọ̀tì mo kọ̀ wọ́n pé ọ̀rọ̀ yìí kò jáde lẹ́nu mi ni mi ò gbọ́ àwọn àfáà tèmi làwọn àfáà èmi náà ti àwọn àfáà lèmi náà ọmọ bá tán
bàbá yẹn gẹ́gẹ́ ṣẹ̀ mọ́ ẹni tẹ́ ẹ gbọ́dọ̀ bẹ̀ pé tọ̀ ẹ má bínú mo kàn yín lábùkù níta gbangba èyí tí ò yẹ kí n fi ránṣẹ́ sí mo fi ránṣẹ́ sí àwọn sì gbogbo ẹni ọlọ́run wọ́n wù àfáà àyẹ̀kùn náà ìwà àfáà àwọn ènìyàn ìjà bínú ẹni ó ń pè náà àfáà pẹ̀lú sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ yìí ẹ̀yà àfáà mo ń bọ̀ bẹ̀ ẹ jẹ́ lọ sọ́dọ̀ kéwàá di ọtí mi. lọ́wọ́ ẹ̀dá kẹta àtọ́wọ́n wọn ní tí olórí ọmọ bá fún wa kílẹ̀ èdè ewu. ọ̀rọ̀ ni pé téèwọ̀n láti máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo gbà gbogbo àwọn ẹgbẹ́ yín tẹ́ ẹ̀dọ́ bẹ̀rẹ̀ kọ́ ni wọ́n níbẹ̀ ti rí kí ló dé àwọn tó kú kí ló mẹ́yìn dìde. èmi ti kú èmi ò kú ó sì kú sínú ayé. kí ló mẹ́yìn nàró kí ló mọ̀ òkòkó. mímọ ṣe nílẹ̀ pé ni lọ́ọ̀kọ́ lẹ gbìyànjú ẹ ṣiṣẹ́ ẹ lè ṣerú sí àwọn èèyàn ẹ gbìyànjú púpọ̀ ẹ sáré kó lè dá ọlọ́run bẹ́ẹ̀ fàmì sí ó fàṣẹ sí. ẹ kó àwọn èèyàn lọ Mọ́kà ẹ ṣàṣeyọrí ẹ olóba yẹn lómi jẹ ẹ̀yin kó àwọn èèyàn lọ Mọ́kà ẹ ṣàṣeyọrí ẹ sórí rẹ bẹ́ẹ̀ àwọn èèyàn kó àwọn èèyàn lọ Mọ́kà wọ́n sórí ẹjú ojú ti ń pawó kọ́ láti fi sínú pósítà ní gbogbo ayé ló ti máa yọ kámẹ́rà òun fẹ́ yà bẹ́ẹ̀ ni yín ní sí inú rẹ̀ wọ́n àdúrí kí ló ṣe yín àwọn tí wọn ò rí bẹ̀ bíi ti yín kí ló ṣe wọn. ẹ gbọ́dọ̀ dúpẹ́ Ànábì Ibrahim àyè ṣe láti ṣe rà wọ́n ní inna Ibrahim kana ummatan a'udhu billahi minash shaytanir rajim inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifa. ẹ lọ gbọ́ ìtàn Ànábì Ibrahim ẹ lọ tàwọ̀ yìí tọ́wọ́ Quran 16 Surah An-Nahl àyà 121 kẹ́mà ní ọtí ẹ lọ wọ́n yà Quran yẹn ẹ lọ gbé Quran translation àbí transliteration ẹ lọ ká ìtumọ̀ ẹ̀. inna Ibrahim Ànábì Ibrahim wọ́n ní dáadáa Ànábì Ibrahim tẹ̀lé ẹ̀ o. kana ummatan qanitan lillahi hanifa. ọlọ́run ni mo sọ di odidi èèyàn báyìí náà ti di odidi èèyàn láyé odidi ní kẹwàá di ultimate ẹni tó bá sọ pé òun tútù òwúwo ìwọ̀nba tí ó fi tán lọ́mú dání. ẹni tó bá sọ pé òun tútù òwúwo ìwọ̀nba tí ó fi tán lọ́mú dání. tó bá pọ̀ lẹ́tì èèyàn abẹ́ tún èèyàn ṣe òní ká bá oríire rẹ̀ jẹ́. abẹ́ tún èèyàn ṣe òní ká bá oríire rẹ̀ jẹ́. There is a way to kill rats inside the pot without breaking the pot. kana ummatan qanitan lillahi hanifa. ṣé àwọn ìpè púpọ̀ sínú pọ́ọ̀tì ọbẹ̀ rẹ ó lè fẹ́ yọ eku yẹn kúrò nínú pọ́ọ̀tì ọbẹ̀ rẹ tí ìwà ní pé kó pa pọ́ọ̀tì jẹ ni. tí pọ́ọ̀tì bá bàjẹ́ lónìí owó lómi ṣẹlẹ̀ lọ́la. mélòó làwọn olówó tá a ní nínú ẹ̀sìn tó ń lò mélòó lè tó tiẹ̀ lè fi wáyé gàn síbẹ̀ àwọn àfi wọ́n yàn gàn. àwọn làwọn olówó yàn gàn sáwọn tẹ̀ ọ́ ni wọ́n pẹ́ débi pé ká fi wáyé gàn. ìmí ò ti kírun wọn ìmí ò ti àwọn mùsùlùmí ni wọ́n bímọ ní sí àfáà yóò pè kó wá kó wọn. bẹ́ẹ̀ sì mọ́ lọ́dọ̀ ọkọ̀ àfáà yóò pè kó wá sí wá sí káwọn bá so ìgbì gbogbo nǹkan tó bá àfáà yóò máa pè. sẹ́wọ́n sì ń pè wọn sáà wúwo wọn bẹ́ẹ̀. tẹ́nì kan wàá ṣàṣìṣe kékeré kan dáwà ti torí ẹ̀ka nìkan rẹ̀ parẹ́ káwọn ọmọ rẹ̀ parẹ́ ọrọ̀ asọ́kàn ni kò dáa ká gbogbo àfáà ẹlọ́gbọ́n lẹ́bẹ̀. kana ummatan qanitan lillahi hanifa. táwọn àti ultimate ṣàṣìṣe lóòótọ́ àwọn akọ̀rẹ́ tiẹ̀ lọ́nà tí ó fi gbọ́ ọ̀nà tí ó fi gbọ́ láti kọ̀rẹ́ tiẹ̀ kì í sọ̀nà tí ó fi yarí tó bá yarí kí láṣẹ sáwọn aláṣọ ní èèyàn ni àbá aláṣọ ní nílá sáwọn aláfún lórí ọmọ bàdé àbá aláfún ní máyégún Allah àbá aláfún ní king of music ni kí ni program wa àbá kan lọ ṣe wáṣí nílùú kan nílùú wa kan nítòsí àyè àbá yẹn wọ́n wà lórí ìjókòó pẹ̀lú àwọn àbá yẹn wá nítorí pẹ̀lẹ́ ọlọ́run yẹn èyí gbọ́dọ̀ máa ń gbọ́dọ̀ mọ́ra ẹ̀ mọ́ra ẹ̀ dára ìmọ̀ àwọn àfọ́ ọlọ́run ti pariwo tí wọ́n bá bá àfáà ní ọba bá lọ ga ìwọ́jú rẹ̀ bá àfáà ní wọ́n fún àwọn ọlọ́run tẹ̀ nílọ ní wọ́n ti kàlábùkù wọ́n láwọn àdá àdá nìdí ní sọ́ọ́nù sọ́ọ́nà mú tó bá ṣe pé àwọn onímọ̀ wọ́n tó sí ààyè wọn ni wọ́n máa yà àbùkù kan òní kan ní mímọ̀ láyé. wọ́n náwó àzọ̀mù fìlùfúnfìlà àzọ̀mà ọ̀zìmà. wọ́n náwó àzọ̀mù fìlùfúnfìlà ọ̀zìmà. ó ti fi ṣe wá sí ti pẹ́ ọ̀dọ̀ ọgbọ́n mọ̀ tó ṣe pé àwọn onímọ̀ dúró sáàyè wọn àbùkù oníkan wọn. wọ́n lè ṣe jẹ́ sí pé gbogbo wọn fẹ́ pa adìẹ gbogbo ilé ló tún lọ gbogbo ẹ̀mọ sàárà alákọ̀ alágbá ẹ̀mọ kaládìẹ ẹ̀mọ tó nígbìn gbogbo ẹ̀ náà ṣàlàyé kí ló gbogbo òde la lẹ́tọ̀ọ́ sí gbogbo òde kọ́lá lágbọ́dọ̀ lọ́ni gbogbo kọ́lá lẹ́tọ̀ọ́ sí gbogbo kọ́lá lágbọ́dọ̀ ṣe yìí gbogbo ọ̀rọ̀ ló lé sí gbogbo èsì kọ́lá àfọ̀. iná ìlú abáyé bàtà wọ́n gbogbo wọ́n pè ní father of the day wọ́n pè ní àfọ wáṣí ní bá ṣe wáṣí lọ́wọ́ yìí ṣe wáṣí lọ nígbà bẹ̀rẹ̀ sí ní nọ̀ká wọ́n ń bú àwọn àfáà yíyẹ ya àwọn àfáà ìwọ́n nà ká síbi tí mo wà pẹ̀lú àwọn ìmọ̀ àfáà gbàgbàgbà tí wọ́n jòkó ṣẹ̀gbẹ̀ wa wọ́n mọ̀ pé kí ló dé first day tó máa rí yìí rèé àwọn èèyàn kádà wà nítorí tèmi sí ìjókòó yìí àbá náà bá social media ni ó ti hàn bẹ́ẹ̀ nísìnyí nígbà náà èèyàn èmi láyé ń wò nígbà náà wọ́n àti ìmáwò wọ́n débẹ̀ nígbà náà tí wọ́n ṣe wá sí yẹn tán wọ́n wá gbé máìkì fún wọn ní kí n ṣé ìwẹ̀ ilẹ̀ ṣàdúrà father of the day mo wá gba máìkì mo wá gbà àfáà yẹn wí àwọn àgbàlagbà náà wà ní ìjókòó yìí
Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀kọ́ ló kọ́ wa. Àwọn ẹni kò sínú wa ẹni tí ò bá lè pọ́n àgbàlagbà lé ẹni àgbàlagbà tí ò bá lè pọ́n ọmọdé Ànábì ní kì í sara wa. Ìsìláàmù ti wá kọ́ wa pé ká pọ́n àgbàlagbà lé. Kí ló dé? Mo wá bàbá yẹn ni wọ́n sọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ láàrin ìṣẹ́jú bíi 10 sí 15 minutes. Gbogbo àwọn ọlọ́lá ti ń bẹ̀rẹ̀ wọn ni irú àbábá yìí bẹnu ayé. Àtàwọn parí ẹ̀tọ́ Musa bá bàbá yẹn Musa bá fún kálí. Bàtà wọn lọ ní mo wá délé wọ́n sọ fún àwọn ọmọ mi pé wá ẹ̀yin tẹ́ ẹ má post wá sí ibi mo ti bá àfa yẹn wí ẹ má post ẹ delete ẹ. Mo ní ẹ delete ẹ nítorí kíni ayé rẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ nítorí pé àwọn fẹ́ mí yìí. Ṣé wọ́n ti bẹ́ẹ̀? Ṣé wọ́n ti bẹ́ẹ̀? Agbọ̀nmọ̀kùnmọ̀. Báwo gbọ́dọ̀ ti tó ní pé o fẹ́ sọ̀rọ̀ o fẹ́ gbó padà ká bá yẹ nìkan jẹ́ kí ló dé? Ẹ̀yin ẹ tún ṣe ni. Àbẹ́ ìrọ̀lọ́wọ̀ ẹ̀yìn kọ́nà wọn tó gbé nígbà mọ́tọ́nà wò mọ́lá. Kí ni pọ́blẹ́mù yìí? Rárá o, ẹ fún ní ká tún yẹn ṣe ni, àwọn àgbàlagbà àti gbọ́ òun yẹn ṣe láti ṣe yìí. Ẹ̀yin tẹ́ tàfà, ẹ̀yin tàfà ni. Ẹ tàfà, ẹni bá tàfà òní ṣe pé báwọn, àfà àti nínú ilé wọ́n ti pàṣẹ. Kò sẹ́ni bá dáadé sójú tó ní méjì àtàtó mọ̀, ìwọ má sọ̀rọ̀ wọ́n dá nǹkan kan wò. Sọ́kọ́ náà rẹ̀ gbogbo ìjà rẹ̀, arákùnrin kan wá bá mi, ó ní bàbá, ó ní kí n kọ́ láṣìírí ohun ò tí ì dèèyàn. Mo lè yàn ní ọ tó fi lọ́dọ̀ mi. Ó lóun ní wípé òun ò tí ì dòdìdí àbọ̀ lòun, òun kí n kọ́ òun láṣìírí ohun kọ̀ lọ́hùn tó mú lò tó òun fi dèèyàn. Ó láwọn àrẹ àwọn méjì mọ́ àwọn ọjọ́ mẹ́ta, wọ́n máa ń sọ̀rọ̀ bàbá kan fún mi nínú àwọn wòlíì. Bàbá yẹn ti kú ní ìṣẹ́yìn tó ló sọ̀rọ̀ bàbá náà fún mi kódà mo bùkátà kí n mọ bàbá náà kó tó jáde láyé. Ó lóun máa ń rí bàbá yẹn gẹ́gẹ́ bí oníranù pé irú ṣé wò lélẹ̀. Ó lóun máa ń sọ̀rọ̀ bàbá yẹn láì dá. Ó wá àdìjọ kan bàbá yẹn wá wọlé àdúrà wá jáde. Ọ̀rẹ́ wọn wá sọ pé òun fẹ́ lọ kí bàbá yìí kó òun sì lọ. Àwọn afọ́fọ́ mo fẹ́ sọ yìí o. Nígbà tó òun wá tẹ̀lé wọn lọ bá àwọn adẹ́gbọ̀n náà bá ló bá ní. Kí ló tẹ̀ mú wádìí bàbá náà tán tán afájálá ìtẹ́lá yìí. Àwọn ṣé o tí wọ́n gbọ́njú mọ tẹ̀sùbá àti wọ́n gbọ́ra wọn ní sí o. Kí ló kàn wá ní sí? Àwọn ilé náà fẹ́ ṣe sí yàrá àwọn ọmọ náà ní kó wá ṣe sí kí ló kàn. Ó ní nígbà mo ti ń sọ ohun àtàwọn ọ̀rẹ́ wọn lọ́wọ́ òun kò fẹsẹ̀ ṣá òkúta tó wà níbi àpáta kan tó wà níbi inú ilé òun kò fẹsẹ̀ ṣá ni. Ó ní kí ni yẹn wọ́n lára òun mọ̀ pé nǹkan lálùsẹ̀ òun ló gbèdé kí ni. Ó ní bàtà wọn wọlé táwọn kí bàbá yẹn wọ́n ṣàmúmọ́ra àwọn ọ̀rẹ́ wọn ti kí ni dà bàtà wọn kí bàbá yẹn tán táwọn padà táwọn wọ mọ́tò táwọn délé ó lóun wá nọ́ọ̀sì ẹsẹ̀ yẹn ó délé 2 weeks. Ó nígbà tó wá tó bí ijọ́ 5 táwọn ti kó mẹ́ tó ń wo pé kí ni wàhálà tó bá wọn nísìn kí ló ń fọwọ́ fà kí ni ibi tó ń pọ̀ fẹsẹ̀ bá òkúta ni ó sì bá di wàhálà tó kù nígbà tí òun wá ń bẹ lọ́hùn tí a ṣe òun ṣe tàájú ní tòun lòun wá lálà bí ìgbà tó ń rí bàbá yẹn tó ń sọ fún un pé mo ti fúré jẹ ọlọ́run abámi dáríjì ẹlẹ́sẹ̀ ní ọbẹ̀ tọ́lọ́run dáríjì lòun tají lòun wò pé ọlọ́run tó wá takú pàtó ṣe ẹ̀kọ́ tó ń sìn òun máa ti fẹ́ẹ́ tiẹ̀ òun máa lọ́la bàbá yìí lòun ṣe ní kó wá bá pé ajá sí pé ìsọkúsọ tó ń sọ nípa bàbá yìí àwọn ẹ̀mí tí ń tẹ̀lé bàbá yẹn àwọn ẹ̀mí ẹni ọlọ́run ló fún òun ní kòkó kòkó tó wọ́n ti wú báyìí lọ́ọ́ ti wú tẹ̀sẹ̀ òun fi tẹ̀ òkúta. wọ́n lè lọ́ọ́ ìpèsè bàbá yẹn mọ̀ wọ́n tẹ̀lé yẹn mọ́ owó sọ fún. wọ́n á lọ lẹ́nu pé àwọn ẹni ọlọ́run àwọn tá dúró tán nù èyí ṣe máa bínú ẹ tọ́lọ̀ wọn ní dáṣẹ̀ rí àfún ó jiná tó lọ́dọ̀ ọlọ́run yẹn ó jiná tó. èyí ṣe sọ̀rọ̀ sí ẹ láwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí wọ́n dẹ̀ àwọn ẹ̀mí ẹ tọ́lọ̀ wọn ní dáṣẹ̀ rí àfún ó jiná tó tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ẹni tó bá tó àwọn tí wọ́n ṣe ọlọ́run ìjìyà ẹni wọn dáṣẹ̀ rí àfún fúnra wọn ni wọ́n ti ní ọlá tó okú rẹ̀ ṣẹ̀ sí ní odò ni bí lọ́rùn rẹ̀ ṣe ní ọlá tó ó ṣẹ̀ sí wọnú ilẹ̀ ni àtọwọ́ àtọ́lá rẹ̀ tí túmọ̀ sí pé bí ẹ̀rọ jà fà tòótọ́ no ó nígbà tí máa ṣe pé no èpè kọ́ ìjọba làwọn dìde tá a wá àwọn olówó ẹ̀sìn tí wọn ò ṣe déédéé nínú ẹ̀sìn tá a yọ kóra wa pọ̀ tá a lọ rẹ̀ ká lọ tún wọn ṣe. ṣèbí náà wọn pè wá náà pé tọ àti bímọ ẹ bá wa sọmọ lóko àti fẹsẹ̀ ìyàwó ẹ bá wa so èyí ṣèbí yàrá náà lọ. nígbà tí ìkan náà àwọn mùsùlùmí dìde tó bẹ̀rẹ̀ sí ní búṣẹ́ àdámọ̀ mélòó ló wà ló dá padà kí láwọn ṣe fún lónìí ṣe bá náà là ń gbé káàkiri tá a sọ ní èèyàn ayé. ayé kì í sí ìpò òótọ́ ìwà ayé máa ń pọ́n torí ìta sọ ìyá òkúrò lára ẹlòmí àwọn ará mẹ́rẹ̀ kan sì tó bẹ̀rẹ̀ sí ní sọ wóróworó ìyẹn alábẹ́rẹ́ kan nísìn tó bẹ̀rẹ̀ sí ní sọ wóróworó tí sọ játijàti wọ́n á tún lọ máa kún lọ ibi táyé ti dé yìí ibi táyé dé nìyẹn ibi tá a lu ayé dé sí inú. nígbà tó ń bọ̀ kankan máa ń dín ní àlàálẹ̀ ní ọmọ ọdún ayé rẹ̀ mẹ́rin ní wọn ló jájà rẹ̀ nígbà tó ń bọ̀ alágbàdì mẹ́rin ní wọn ló jájà rẹ̀ nígbà tó ń gbogbo àwọn bàbá yìí tó bá ṣe pé èébú kì í jẹ́ kéèyàn sórí ilé ni mo dínú mọ́tàs ṣẹ́kàbí mo máa ọmọ ọdún ayé rẹ̀ wọ́n fi wọ́n gbé gbogbo tí tó dọ̀tí láyé sílẹ̀ ayé pọn wọn mẹ́rin ló dìde nínú wa tó lọ nígbà tó bẹ̀ sí ní múṣẹ́ sọ̀rọ̀ má bàa lùkà mísíkì rẹ̀ láwọn mẹ́rin lọ́dún wa ló dìde ìjọba mú àwọn ọlọ́wọ́ mẹ́rin wà lóbi ìmáàmù àfà ó pa àwọn bàbá yẹn lọ́kù ṣẹ́kù yìí dín àjàrí mẹ́rin ọlọ́ba àkọ́bí ọlọ́run dáadáa nígbà tó bẹ̀rẹ̀ sí ní kún wọn mẹ́rin lọ́dún wa ló dìde àwọn àbútán àbá àtọ́lọ̀ òfin kó mẹ́wàá sọ pé gbogbo wa ni wọ́n kú gbogbo wa kọ́ o ẹ̀tọ́ bú mọ́ra ẹ̀ wọ́n tó tá àfà ni wọ́n bú ẹni tí ò tá àfà ni wọ́n bú nígbà tẹ̀ ń lọ lé àwọn olóṣèlú nígbà tẹ̀ ń lọ lé àwọn olówó ẹ̀sìn tẹ̀ lọ ń gba owó mélòó àbá mélòó lẹ́kọ́ dání àwọn àbá àtẹ́fọ́ ni wọ́n gba owó mélòó lẹ́ fún ọ̀ tí a bá ṣòro náà tàbí gba owó ńláńlá mélòó làwọn àfáà tí wọ́n tẹ̀lé nílò òde tí wọ́n gbádùn pé wọ́n tẹ̀lé
tó sọ wá ní pé nígbà tí a bá wá sórí búbọ̀ látòde ẹ̀rọ máa ní gbogbo wa ìkan náà ní wákàtí àwọjọ rárá o sórí defamation of character ìgbọ́ tó bá mú wọn tó bá bọ́ bá mú ọ bá mi jọba mú ọ àwọn òní nìde tí ọ ní tó kù rẹ̀ ń wá lókù lẹ́sẹ̀ kí ni. Inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifan. Náà the ultimate Ọlọ́run sọ̀rọ̀ ó bá yín sọ̀rọ̀ ó ní ànábì Ibrahim ó sọ̀rọ̀ dídí èèyàn. Ẹ ti tó dídí ibi èèyàn sórí ìrèdè láyé ẹ ti ṣe ibi tó bá kù ló kù sí ẹ ti ṣe ó wá dúró ànábì Ibrahim wá dúró tán ó gbẹ̀yìn kò wájú kò wẹ̀yìn ìlú tí wọ́n ti gbé ànábì Ibrahim ìlú ẹbọ ni ànábì Ibrahim ò bá wọn ṣe. Ẹ̀yẹ́ dúró tán pẹ̀lú ọlọ́run yìí èmi mọ̀ ní dáadáa àmọ́ nínú ìtàn àti nínú ọ̀rọ̀ àti nínú ìṣe yín tá a rí àti tá a gbọ́ a mọ̀ pé ẹ̀bọ́ lọ́hun ṣiṣẹ́ ẹ̀mí ìfẹ́ àbálẹ̀ polówó náà mo lè má ní tú ọ àmọ́ ìtọ́nà fún wa náà àbí bẹ́sì ó sì tẹ́ ọlọ́run owó aláyọ̀ ọkàn lérí ẹ̀. Wọ́n yá wọ́n yá kúrò ní náà ní ìlú sí ibi tí Ànábì Ibrahim kò jẹ́ ẹlẹ́bọ̀ kò sí nǹkan míì mọ́ ọlọ́run kò mú nǹkan míì mọ́ ọlọ́run fẹ́ kọ́ ilé ẹ̀kọ́ ẹ̀yin náà ẹlẹ́bí ó tì mí àánú ọlọ́run tẹ́ nígbà ti pọ̀ jù bẹ́ẹ̀ kọ́ nǹkan nísìnyí gbogbo ayé lóra yín le ẹ̀yin bàbá wa ní àbẹ́yìn ìyá wa sẹ́yìn lọ́lọ́run tó dá wa àbẹ́yìn fún wa lówó bẹ́ẹ̀ ni gbogbo ayé sì fẹ́ kú torí tí báwọn kan ṣe kú yìí làwọn kan yìí àwọn kan sì fẹ́ dákú torí tí. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n mójútó president wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọlọ́pàá tó bàjẹ́ fún wa. ọ̀kan nínú àwọn àgbà sínétọ̀ ilẹ̀ Haúsá ó nígbà kan fẹ́ dìbò wọlé ó ní bá Aṣíwájú ṣe tó yẹn wọ́n ṣe ní agbára tó yẹn wọ́n ṣe buhaya tó yẹn wọ́n á dẹ̀ kúrò lé lóru tórótóró wọ́n dẹ̀ lọ bá gbogbo àwọn àgbààgbà tí wọ́n mọ̀ pé wọ́n lè da iṣẹ́ nìkan wọn lọ wọ́n lọ kí wọn lé wọn sọ fún wọn pé ẹja jọ sí ẹ̀yin gangan lẹ ní ipò yìí ẹ̀yin lẹ ní síìtì ẹ̀yin lẹ ní ìjókòó yìí ẹ kún mi lọ́wọ́ ẹja jọ sí ẹ gbádùn ẹ ibi aládarí ẹ̀sìn náà ládarí ẹ̀sìn ẹ ṣe dáadáa pẹ̀lú mi wọ́n ti fún wọn lẹ́fúlọ́pù. wọ́n ní nínú àwọn àgbà tí wọ́n ṣe òṣèlú owó ọtí ìlú wọn lóṣèlú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu owó ọtí ìlú níláyé wọ́n ti tọ́jú tó lè sọ̀rọ̀ ìkàlẹ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ ìkàlẹ̀ tó ló jẹ́ bẹ́ẹ̀ kájọ̀ bá lè fọ́nà rà ká bá dìde sí èèyàn ní ká gbàdúrà ní. tàbí òyìn fi tàbí kìí fi gún yín lójú kò sí èèyàn lè ṣorí rẹ àmọ́ òun oríire kan bẹ ó ṣòro báláyé bàbá wa Jímọ̀ Òkútọ́lá ọlọ́ba wa pọ̀lú kẹwọn ọmọ àmìyà ó kọ bàbá wa kan ó ní wọ́n fọ ọmọ máa lówó ju bá rẹ lọ bàbá wa yẹn wọ́n pè wọ́n ní aláìsí sọ àlè wájú ìfúdà ọlọ́mọ sálẹ̀ bàbá so aláìsí sọ àlè wájú sọ fún mi ní jọ́nà pé Òkútọ́lá wọn sọ fún wọn pé wọ́n fọ ọmọ máa lówó ju bá rẹ lọ wọ́n ní bẹ́ẹ̀ ìyí ọ̀rọ̀ yẹn nígbàgbọ́ torí fọ mi ò fọ àwọn ọmọ onímọ̀ bí wọ́n lè lówó tó mi pé àwọn ọmọdé tóun bí owó ìgbà pé wọ́n lè lówó tó mi èyí tí wọ́n lè ṣe ni pé bóyá tí tóun bá kú òun tán wá pín ogún òun tán wá pín ilé orí owó àwọn ọmọ òun bóyá gbà náà àwọn ọmọ òun yẹn lè padà lówó ju àwọn káwọn ọmọ òun pàdé kọ́ wá sọ pé wọ́n ṣiṣẹ́ débi tí wọ́n ń ṣiṣẹ́ dé wọ́n wá lówó tóun òun ìbàlẹ̀ ìlú táwọn forílà àwọn ọmọ òun forílà gbogbo ìrìn táwọn ìwọ̀n ní inú ẹ̀ pé wọ́n ti rìn nígbà wọn jẹ wọn ò lè jẹrú ẹ̀ nígbà wọn fojú fi wọn lè fojú fi. ẹ ti là nínú ayé olóyè ọmọ bá akílẹ̀ ìjẹ̀bú ẹ ti là ọlọ́run ti gbé yín síbẹ̀. èyí tó kù ní wípé báwo ni lẹ́gbẹ̀sì tí yóò ṣe ní parẹ́. tẹ bá ń ba lọ báyìí ọlọ́run fẹ́ tọ́ yín ọbẹ̀ tọ́ yín sọ́nà ni odi méjì ẹ bá kẹta ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún gbogbo tọ́lọ́ bá ṣe fún yín. sáàkìlá òbí àmì òbí ìdìtàbá. Ànábì Ibrahim Ànábì fi tọrọ lọ́nà àríwọ́sánlá ẹ̀ṣọ́ lẹ́gẹ̀ẹ́sì irú ẹ̀ náà wọ́n ní kí ní Ànábì Ibrahim ṣe kò ṣẹbọ ṣáàkìrá ní àdúróbè ẹlẹ́gbẹ̀ẹ́ ní pé ó ń dúpẹ́ fún ìdẹ̀kùn tọ́lọ̀ ṣe. Ànábì Ibrahim tá ń sọ yóò bá gbogbo bímọ ẹ̀ mọ́ yọmọ tẹ́yìn ti bí láyé tọ́mọ yín tuntun bímọ lórí ọmọ lóore sọ́lọ̀ ọjọ́ yẹn ìdúpẹ́ fọ́lọ̀ ni ìmọ̀ fọ́lọ̀ ni ọlọ́run ní jíjà báwò bàtó ti borí fáwọn ọlọ́run àwọn ọlọ́run wá special nínú àwọn ànábì ọlọ́run wọ́n rẹ̀ náà aláàmì láti láti mú sẹ́kì àwọn akẹ́kọ̀ọ́ mọ ojú ọ̀nà òtítọ́ ọlọ́run àgbẹ̀ ẹ̀kọ́ dábàrà rẹ̀ olórí ọmọ ọba ọlọ́mọjọ ṣubú àmín alábàkà ní mahama sallallahu alaihi wasallam wà bá wa tó wọn sọ́nà àmín ọlọ́dún kí bíbẹ̀ jẹ́bẹ̀ rọmọ gbogbo àwa mùsùlùmí àtàwà àfà ọlọ́run kó tàwa náà mọ̀ ṣe ọlọ́dún tó wa sọ́nà jù báyìí lọ má jà ṣínà lẹ́yìn tàbí má jà